ẹ̀yin olólùfẹ́ ètò gbajúmọ̀ ìlú Kwara láyé wa tí a ti ń dárayá tá a ti ń ṣe fàájì lọ́tún lọ́sì ibi tí a ti ń gbé àṣà wa tá a ti ń gbéga ní ẹ̀gbẹ́ mi ní alẹ́ yìí mo ní ọ̀gbẹ́ni Kwara International 2015 ẹ wá kí wá ló dé 215 216 ẹ ṣe mo ṣe wá ga jù yín lọ báyìí. Ọlọ́run ló gbé gíga yẹn fún mi. mo fẹ́ kẹ́ ẹ dárúkọ yín fún àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí nílé. Orúkọ tèmi ni Mubarak ọmọ Bakari. Bẹ́ẹ̀ni. ṣé bàbá yín ló ga báyìí ni àbí àwọn màmá? Àwọn méjèèjì ò kúrú. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n èmi máa ní wọn kúrú lójú tèmi. Bẹ́ẹ̀ni wọn kúrú gbogbo wọn ló ga kò sẹ́ni tó kúrú ní fámìlì tẹwa. Bẹ́ẹ̀ni sà. nípa àṣà àti ìṣe kí ni àwọn nǹkan tẹ̀yin ṣe bò pé ẹ lè ṣe láti gbé àṣà wa ga? A ti ń gbéga náà lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ni torí ẹ̀ la fi wá darapapọ̀ láti gbé àṣà wa ní àrùgẹ. gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbajúmọ̀ pátápátá nílé lóko àti lẹ́yìn odi àlejò mi níbí báyìí òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fún olóko ẹni tẹ́ ẹ mọ̀ tí ẹ gẹ́gẹ́ bí ẹni mowó ni wọ́n olóríire ni wọ́n oní nǹkan ìní ni wọ́n pàápàá ẹ wò ó ẹ jẹ́ ń tẹ̀ dárúkọ wọn fún yín àwọn ni bàbá wa ọ̀gá Bello Adébáyọ̀ Sàlámì bàbá ẹ kú ijọ́ mẹ́ta. ìjọ kan pẹ̀lú. sálàáfíà ni. àdúgbò lọ́dọ̀ Ọlọ́run. èmi mọ̀ pé tá a bá gun ẹṣin nínú yín báyìí wà láìkó lè kọsẹ̀ ṣé lóòótọ́ ni. gbogbo ọpẹ́ pátápátá tọ́lọ́run. Ọlọ́run fẹ́ràn ọpẹ́ dúdú ju ayọ̀ yíyọ̀ lọ inú mi dùn mọ́ síbẹ̀síbẹ̀ Ọlọ́run ló. èmi mọ̀ pé ẹ̀yin jẹ́ èèyàn kan tí máa ń gbé àṣà wa ní arugẹ ní gbogbo ọ̀nà nínú iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò nínú ìmúrasí yín nínú ìsọ̀rọ̀sí yín nínú ìhùwàsí yín kí tiẹ̀ nìdí gan tí àṣà yìí tó fi jẹ yín lógún tó báyìí. ẹ ṣe láti kékeré mi ni mo ti nífẹ̀ẹ́ sí àṣà wa ìfẹ́ tí mo ní sí àṣà wa náà ló gbé mi dé ìdíṣẹ́ à ń ṣeré láti máa gbàṣà lárugẹ nígbà tí mo wá ń dàgbà sí mo wá jókòó mo wò ṣáàkùn títí lọ sílùú òyìnbó gbogbo pátápátá kò sí tó dàbí àṣà wa pàápàá ilẹ̀ tí mo wá nílẹ̀ Kwara yìí àṣà wa ní agbára púpọ̀ torí nínú ẹ̀ wàá kọ́ bọ́n ṣe ń hùwà wàá kọ́ bọ́n ṣe ń ṣe ságbàlagbà wàá kọ́ bó ṣe máa ṣe ọjọ́ ọ̀la ẹ̀ wàá kọ́ bí o ṣe máa kí òbí wàá kọ́ bó ṣe máa rí kí aráàta wàá kọ́ bó ṣe máa tẹríba fún ẹni tó bá ju ẹ lọ nínú àṣà náà ló ti máa kọ́ bọ́n ṣe ń tẹríba láti gbọ́ ẹ̀kọ́ òun ló mú mi sọ pé àṣà yìí à ń láti máa gbé lárugẹ ni. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbajúmọ̀ pátápátá nílé lóko àti lókè òkun ètò tá a tún wá ṣe yìí náà ní ẹ̀yin náà mọ̀ pé bí a ṣe ń gbé àṣà ga òun lẹ máa bá wa nídìí ẹ̀ ìlú Ìlọrin la wà yìí a dẹ̀ wà pẹ̀lú bàbá wa olórí wa nílùú Ìlọrin bàbá dáadáa bàbá olóríire His Excellency Alhaji Dr. Abdul Fatai Ahmed the Executive Governor of Kwara State bàbá ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣé púpọ̀. inú mi dùn láti pàdé yín. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. èmi mọ̀ pé gẹ́gẹ́ bí ẹnìkan ẹni tí máa gbé àṣà ga nìyí irú eléyìí tí ẹ wá dálẹ̀ lénìí yìí kí ni nǹkan tẹ́ rò gan tẹ́ fi ṣe àṣelọ́lẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ àṣà wa jẹ́ nǹkan tó jẹ́ pé ó wúlò púpọ̀ fún wa díẹ̀ ṣùgbọ́n ó dà pé ó ti kásẹ̀ ńlẹ̀ torí pé ìṣesí àwọn olókèrè ó ti fẹ́ máa wọ àwọn ọmọ wa lára ìyẹn ló fi dífá fún ìgbésẹ̀ tá a gbé yìí láti rí pé a tún wá ọ̀nà láti dá àwọn àṣà yẹn padà kí àwọn ọmọ wa kó máa mọ iye àṣà wa káwọn náà lè rí ọgbọ́n kọ́ nínú ẹ̀. àwọn kan tí èmi máa ń gbàgbọ́ pé bí aláìmọ̀kan ni wọ́n ní èdè Yorùbá ó máa tó lọ sí parun kí ni ìdí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ àti pé kí ni àwọn ọ̀nà tí àwa gẹ́gẹ́ bí òbí àwa gẹ́gẹ́ bí ẹni tí máa ń gbé àṣà ga tí a lè ṣe láti jẹ́ pé irú nǹkan báyìí kò wá sáyé. ọ̀rọ̀ èdè lílọ ó ṣe pàtàkì ká bójú wò torí pé àwọn èdè tí wọn ò bá lò láti fi kọ́ ẹ̀kọ́ níléèwé tí wọn ò dẹ̀ lò láti fi ta ọjà ní ọjà ó máa dàbí pé ìfàsẹ́yìn á máa bá gẹ́gẹ́ bí àwa náà ti ṣe mọ̀ èdè Gẹ̀ẹ́sì ó jẹ́ gẹ́gẹ́ bí èdè tá à ń lò níléèwé tá à ń lò lọ́jà tá a dẹ̀ ń lò níbikíbi òun ló fi jẹ́ kí èdè yẹn tún máa wà sí i ju bó ṣe wà lọ àwa náà lè ṣe bẹ́ẹ̀ fún àwọn èdè wa torí lóòótọ́ àwọn èdè wa àwọn kan mi wà tí ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀díẹ̀
ṣùgbọ́n a ń láti wá ọgbọ́n àti òye tá a rí pé àwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí kọ́ ẹ̀kọ́ pẹ̀lú èdè Yorùbá wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́ àwọn àṣà ní èdè Yorùbá ó dẹ̀ wà ní àkọọ́lẹ̀ pàápàá jùlọ ní àkọọ́lẹ̀ torí èdè tí ò bá sí àkọọ́lẹ̀ yóò parẹ́ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tọ́jú pọ́n ti ń ṣakitiyan láti rí pé àwọn àṣà wa kọ̀ọ̀kan wọ́n ti fi sórí ìwé oríṣiríṣi ọ̀nà ni àwọn ọmọdé lè fi kọ̀wé ńsìn kọ̀ǹpútà ti wà ńlẹ̀ oríṣiríṣi ọ̀nà tí wọ́n lè máa fi kọ́ èdè àti àṣà wa inú mi dùn pé irú eléyìí tá a gbé wáyé yìí ó wà nú àwọn ètò irú ẹ̀ kan ṣùgbọ́n mo mọ̀ pé akitiyan láti rí pé èdè ó wà ní àkọọ́lẹ̀ yóò ṣe àtìlẹ́yìn púpọ̀ fún èdè láti máa fẹsẹ̀ múlẹ̀. tó gbajúmọ̀ òun la ìwà báyìí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi òdú ni wọ́n kì í ṣàìmọ̀fó lóko olólùfẹ́ yín ni wọ́n àyànfẹ́ yín ni wọ́n ní pàápàá nítorí tiwọn gan la ṣe wà nílùú Ìlọrin lénìí ọ̀gbẹ́ni Fẹ́mi Adébáyọ̀ ẹ káàbọ̀ sórí ètò gbajúmọ̀. ẹ ṣé o mo kí gbogbo ojú tó ń wò mí lé pátá báyìí wípé ẹ kú dédé àsìkò yìí. ní tèmi màá fẹ́ kí yín kú oríire àṣeyọrí ètò tẹ́ ẹ gbé kalẹ̀ lénìí àmọ́ mo fẹ́ kẹ́ ẹ sọ fún àwọn olólùfẹ́ yín ìdí tẹ́ ẹ tiẹ̀ kàn fi rò ó lọ́kàn láti gbérò ètò yìí kalẹ̀. nǹkan tá a rò ní wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà níta tí wọ́n mọ̀ wípé ìlú Kwara ó ní ọ̀pọ̀lọpọ̀ àṣà àti ìṣe tó rẹwà púpọ̀ ìdí nìyẹn tá a fi wò pé ká mú lọ́tùn lósì ká jẹ́ kí gbogbo aráyé kí wọ́n mọ bí ẹwà ṣe wà nínú àṣà àti ìṣe ìpínlẹ̀ Kwara èyí tí wọn ò ṣe rí òun ni eré orí ìtàgé púpọ̀ nínú àwọn èèyàn wa onírí sinimá lẹ ti máa ń wò wọ́n làwa ni ó dáa ká fi gbàṣà yìí lárugẹ ká fi jẹ́ káwọn èèyàn mọ̀ wípé àṣà àti ìṣe ìpínlẹ̀ Kwara bó ṣe wá yàtọ̀ sí tá a pọ̀ kákàkiri àtúngbé nífẹ̀ẹ́ àtúngbé níṣọ̀kan òdì nìyẹn tí a ṣe mú eré orí ìtàgé yìí wáyé tá a pè ní àṣà wa. orí ètò gbajúmọ̀ òun la ìwà báyìí kan nínú àwọn olólùfẹ́ yín òun náà ni mo tún mú wá fún yín lénìí mo fẹ́ kẹ́ ẹ dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò yín nílé àti ní òkè òkun. orúkọ tèmi ni àrí olúwaṣe Esther aka Shibaby eléré oní ìtàgé ni mí mo máa ń kọrin and I'm an entrepreneur. ẹ dẹ̀ tún máa ń jó. mo dẹ̀ máa ń jó. mo ìpè máa jó àmọ́ ta ló wá lórí jójú ní èmi àti. àyín ni. ṣé lóòótọ́. mo mọ̀ pé ẹ máa ń kópa nínú gbígbé àṣà wa ní gbígbé ga ní àwọn kan wá ní àṣà wa ìyẹn èdè Yorùbá pé kò ní pẹ́ parun. Ọlọ́run ò lè jẹ́. kí lẹ̀yin ní ìsọ̀ọ̀sì gan. nígbà níwọ̀n ìgbà tí ẹ pé irú àwa generation to generation number one náà tá a bá ti ń fi èdè Yorùbá tá a bá fi tẹ̀ fi kọ́kọ́ ń kọ́ àwọn ọmọ wa kò lè parẹ́ lókè òkun ni o ní ilẹ̀ ní bíbá yìí ni o ká máa sọ èdè Yorùbá sí àwọn ọmọ wa our culture ká máa try láti in fact inú mi dùn wípé lára àwọn subject or compulsory fún tí English ṣe compulsory náà ní Yorùbá náà tẹ̀ ṣe compulsory so kò tiẹ̀ lè parẹ́ náà so kọ́tẹ̀ kọ́kọ́ yọ yẹn kúrò nínú ọ̀rọ̀ so wherever you are
àwọn Chinese wọn ní bá wọn sọ òyìnbó Chinese ló máa sọ Korean níbẹ̀ sọ èdè wọn ni so kí ló ní tẹ́ pé tí mi bá dàbọ̀ tí mi ní sọ Yorùbá káwọn náà lọ wá interpreter nǹkan tá a bá tiẹ̀ ní ká máa gbé lárugẹ both home and abroad. A mọ̀ pé producer náà níyín kí ni nǹkan tí ẹ fẹ́ ká máa expect látọwọ́ yín. Okay, recently mo ṣẹ̀ṣẹ̀ movie kan Ayé Aláyé ìyẹn túmọ̀ sí pé àwọn tó yẹ pé wọ́n á live fake life to the top tó yẹ pé eventually tó bá tiẹ̀ wá débẹ̀ gan case wọn máa wà pathetic because wọ́n tún máa wọ́n ṣáà máa wà so slippery that I've met a whole lot of them in my life and they left me with the memory of their peculiarities. Ẹ má bínú. Bẹ́ẹ̀ni so let's just stay real. This is me. This is she, baby. I am too real. Ṣèyí ni mí. Ẹ jẹ́ àjọ ṣe. This is me. This, as in she, baby. Ẹ̀yin náà mọ̀ pé níbi tẹ́ ẹ bá ti rí gbajúmọ̀ ẹ máa rí àwọn òṣèré oríṣiríṣi lọ́kọ̀ọ̀jọ̀kan àwọn tó jẹ́ pé yálà kí wọ́n máa dẹ́rìn pa wá ni èwo wálé wá rẹ́rìn sí máikrófóònù sí kí la tí ìsọtẹ ti bẹ̀ sí rẹ́rìn wọ́n tún ń ṣẹ́jú pàápàá àwọn tí wọ́n lé ó yà mí lẹ́nu ẹ jẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n mọ̀ yín. Orúkọ tèmi ni kò yí padà ọmọ yín àbúrò yín Ọlámídé Blessing ọmọ Òkóyè Blessing lórúkọ tèmi. Ẹ̀yin náà ńkọ́. Orúkọ mi ni Abímbọ́lá Kazeem tí gbogbo èèyàn mọ̀ sí Uncle Jigan. Uncle kí? Uncle Jigan. Uncle Jigan. A mọ̀ pé ibi tí wọ́n bá ti ń gbà ṣàgà ibẹ̀ láti máa ń bá yín lẹ́ni tẹ́ wá sílùú Ìlọrin kí ni nǹkan tẹ́ wá ṣe gan. A wá síbi torí àṣà wa ni tí ìkànnù wa tó gbé kalẹ̀ ní ìlú Kwara Fẹ́mi ọmọ Adébáyọ̀ èèyàn tiwa ni tàdéjọ́ máa ń ṣe time to èmi gan ó dùn mí pé mi ò bá wọn participate lórí ètò àṣà wa yẹn torí pé mo pẹ́ location ni mo ti gbà débi mi gbọ́dọ̀ má débi ni mo dẹ̀ impress inú mi dùn gan pẹ̀lú ohun tí mo rí lẹ́nu. Èmi ti wà ń bí láti ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì báyìí torí àṣà la ṣe wá nǹkan tó ń pè ní àṣà ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ gbàgbé lórílẹ̀‐èdè wa torí ẹ̀ la ṣe wá pé ká wá fi ọpọlọ tiwa náà ká fi kún nǹkan tí ọ̀gá mi gbé kalẹ̀ ìyẹn Fẹ́mi Adébáyọ̀ lè ṣe rí wa nílùú Ìlọrin alájọra àtẹ̀tí débí gbogbo nǹkan ló ń lọ kì í ṣeré kì í mọ̀ ṣeré. Orí ètò gbajúmọ̀ òun náà la ìwà báyìí kan nínú àwọn olólùfẹ́ yín tí wọ́n ṣe kópa takuntakun tán lórí ìtàgé nísìnyí àwọn la mú wá fún yín ẹ jẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n mọ̀ yín lé. Orúkọ mi ni Aishat Lawal. A rí i pé ẹ kópa takuntakun lórí ìtàgé nísìnyí kí ló dé gan tẹ́ ẹ darapọ̀ mọ́. Ibi táwọn olóríire bá wà lèmi máa ń lọ ìgbà tẹ́mi náà dẹ̀ ti mọ̀ pé gbogbo nǹkan tá fẹ́ ṣe ń bí àṣà la fẹ́ fi gbé lárugẹ ẹ dẹ̀ mọ̀ pé àwọn èèyàn ti ń gbàgbé àṣà gbogbo nǹkan tó máa jẹ́ káwọn ọmọ wa àtàwọn tí ò tí ì dé àtàwọn tó jẹ́ gbé wa gan tí ò mọ̀ ń pa àṣà tó máa jẹ́ kó máa mọ̀ ń pa àṣà gbogbo ẹ̀ lèmi máa fẹ́ kópa níbẹ̀. Àárín àwọn olólùfẹ́ mi ni mo ìwà báyìí tẹ́mi bá dẹ̀ ti rí wọn báyìí ṣe ló máa ń dàbí pé bí ìgbà tí jẹ́ pé mò ń lá ṣúgà lóòrèkóòrè ni sweetheart mi bó o ní ẹ ti ẹ̀dẹ̀ fún mi lẹ́kẹ̀ẹ́ mi ẹ̀yin náà nǹkan bẹ́ẹ̀ náà mo tún gbà náà ó yẹ dárúkọ yín fáwọn tí wọ́n ń wò yín lé. Orúkọ tèmi ni Dèjì Koko actor ni mi producer dẹ̀ ni. Ẹ̀yin. Orúkọ tèmi ni Olúwaṣẹ́gun Tọ̀mdọ́là tí àwọn èèyàn mọ̀ sí gbẹ́bẹ̀. Gbẹ́bẹ̀. ń gbẹ́bẹ̀ rárá ni. Inú yín le nìyẹn. Bẹ́ẹ̀ ni. Ó dá a mọ̀ pé nílùú Ìlọrin ta wà yìí àwa gbé àṣà wa àwa gbéga ni kí lẹ̀yin rí sí àṣà wa ní gbígbéga. Àṣà wa ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ máa pọ́n lé ní every time ni àwọn òyìnbó gan tí wọ́n bá dé ibà yìí wọ́n máa ń pọ́n àṣà wa lé ni so àwa tí a ní àṣà fúnra wa ó yẹ ká gbé àṣà wa lárugẹ. I'm really impressed with what I saw here today. Ẹ̀yin náà ńkọ́. Àṣà wa bọ́ ìsọ̀yàn máa ń dà ká gbé lárugẹ because àwọn ìlú òyìnbó nǹkan tó ń ní ló ń lò la fi ń rí la fi ń fẹ́ máa lò so táwọn náà bá ń lo títí wa náà táwọn èèyàn náà bá ń rí ọmọ afẹ́ máa lò me too I was very impressed too. Olúwaṣẹ́gun. Ní bí ọdún mélòó kan sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àbí ṣàṣà ni àwọn òbí tí wọ́n á gbà kí ọmọ wọn kí wọ́n tiẹ̀ darapọ̀ mọ́ iṣẹ́ tíátà ní báyìí bẹ́ẹ̀ ṣe wà yìí òǹṣèré tíátà ní ẹ tún ti darapọ̀ mọ́ àwọn òṣèlú báyìí ní ìsìn ṣé pé ká ní pé ẹ fẹ́ bọ́ agbádá tíátà lẹ̀kẹ́ mú tòṣèlú ni àbẹ́ fẹ́ máa jẹ ọ̀túnjòsì kẹ́ má bàa pìkan jẹ́. Tá bá wò dáadáa iṣẹ́ tíátà tí mò ń ṣe abínibí ni kò ṣe é fi sílẹ̀ àmọ́ ṣe rí èyí tá a gbà lọ́wọ́ báyìí bí mo ṣe jẹ́ olùdámọ̀ràn fún gómìnà ìpínlẹ̀ Kwara lórí àṣà àti ṣe ẹ rí i pé bíi pé ìlú mi pè mí kí n wá jíṣẹ́ ni ìpele lè ó dẹ̀ di dandan ká jẹ
nítorí pé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn wa nípínlẹ̀ Kwara àti ní Nàìjíríà káàkiri òun ni Ọlọ́run fi fún wa ní orúkọ ta nìyí ó dẹ̀ di dandan tó bá pè wá a gbọ́dọ̀ jẹ́ bó ṣe jẹ́ nìyẹn. sórí ètò gbajúmọ̀ bàbá ẹ jẹ́ ká mọ̀ yín. orúkọ mi ni Honourable Dr. Ali Ahmad, èmi ni Speaker Kwara State House of Assembly. ẹ ṣe bàbá nípa ètò àṣà àti ìṣe ipa wo gan ni ìlú Ìlọrin ni wọ́n ń kó láti rí pé àjẹkí ètò àṣà wa kí ó parun. gbogbo wa mọ̀ pé nínú ìlú Ìlọrin a mú àṣà wa ní nǹkan tó jẹ́ tó mú wa lọ́kàn because ìlú Ìlọrin ó dàbí ibi tí àwọn odò púpọ̀ ti papọ̀ ni a ní Yorùbá a ní Fúlàní a ní Kọ̀nìké a ní gbogbo ẹ̀ so kò sí nǹkan tá a ní ju àṣà wa náà lọ òun la fi ṣe eléyìí nínú ọdún yìí àwọn pẹ̀lú ògo Ọlọ́run a máa ṣe lọ́dọọdún pẹ̀lú ògo Ọlọ́run. fún àwọn tí wọ́n máa ń sẹ́ pé èdè Yorùbá kò ní pẹ́ parun kí ni ìyànjú tẹ́ fẹ́ fún ọgàn. nínú àwọn èdè tó máa parun ní Nàìjíríà ó dá mi lójú pé Yorùbá ò sí nínú ẹ̀ torí pé ọmọ Yorùbá ó mọ̀ pé nǹkan kan tóun ní òun náà ní èdè Yorùbá gbogbo ibi tá a bá lọ a máa fi ń ṣèyangàn a dẹ̀ máa fi ń ṣakọ. gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbajúmọ̀ nílé lóko àti lẹ́yìn odi ìlú Ìlọrin òun la ìwà yìí níbi tí a ti ń gbé àṣà wa tí a ti ń gbé ga àwọn kan ní àṣà yìí èdè Yorùbá kò ní pẹ́ parun àmọ́ àwa ń tiwa a mọ̀ pé tá a báyìí ń jẹ́ bí Ọlọ́run báyìí ń jẹ́ ká máa wà ètò yìí àṣà wa àṣà Yorùbá èdè Yorùbá ìṣe Yorùbá kò ní parun bàbá wa ẹ káàbọ̀ sórí ètò yìí ṣé dáadáa ni. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ jẹ́ ká mọ̀ yín. orúkọ mi ni ọ̀gbẹ́ni Bísí Oyèwọlé the executive director Kwara State Council for Art and Culture. àwa la di àṣà mú ìdí àṣà làwa jòkó sí a ò sì ní jẹ́ kó parẹ́ ẹ ṣeun. ó ti tó bí ọdún mélòó gan tẹ́ ti wà nídìí iṣẹ́ yìí. ó ti pẹ́ olùkọ́ni mi ní College of Education tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìpẹ́ ni mo di executive director Kwara State Council for Art and Culture. èdè Yorùbá lèmi náà kọ́ o olùkọ́ èdè Yorùbá ni mi chief lecturer ni mi ní College of Education Ìlọrin kó tó di pé mo á di olùdarí ilé iṣẹ́ àṣà àti ohun àdáyébá tí a pè ní culture. ṣé mo pé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àwọn kan wọ́n ní èdè Yorùbá kò ní pẹ́ parun ṣé ẹ̀yin nígbàgbọ́ pé eléyìí ó ṣẹlẹ̀. irọ́ ni wọ́n ń pa irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun àtẹ́lẹwọ́ labálà a ò mẹ́ni tó kọ́ ọ́ irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun Yorùbá ò lè parun bí Ọlọ́run ti wà lókè ọ̀run Yorùbá ò ní parẹ́ àwọn tí wọ́n sọ pé Yorùbá ò parẹ́ iná lílọ́mọ ehoro wọ́n ń bọ̀ wáyá káyìn á pè wọ́n wálé tá a máa fi èdè kọ́ wọn tá a máa fi àṣà kọ́ wọn nítorí pé tẹ́ bá wo gbogbo àgbáńlá ayé àwọn orílẹ̀-èdè tí wọ́n mú àṣà lọ́kùnkúndùn àwọn ni wọ́n ń jẹ mùdùmùdùn rẹ̀ ẹ wo ìlú China ẹ wo India ẹ wo gbogbo káàkiri àgbáńlá ayé àwa aláṣẹ ẹ̀kẹ́ méjèèjì kàgùn ọ̀gbẹ́ nítorí ẹwẹ́ ẹlẹ́wẹ́ ohun tí wọn ò jọ wá lójú èyí tó yẹ ká máa gbéga a ò gbéga èyí tó yẹ ká máa tẹ̀mọ́lẹ̀ là ń gbéga Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí Yorùbá kò ní jẹ́ kó parẹ́ láéláé.